lórí ọ̀rọ̀ iṣẹ́ tí mo béèrè lọ́wọ́ pé bẹ́jẹ̀ bá ń ya lára obìnrin bàbá ṣé lára obìnrin nìkan ni àbí gbogbo ẹni tẹ́jẹ̀ bá ti ń ya lára ẹ̀. kódà bí òun ṣàyàn ládàá tẹ́jọba dá tó bá bukini ẹ̀ ti ẹ̀jẹ̀ dúró ni. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà Gbàǹgbà lóko tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. Lákọ̀ọ́kọ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa globally ẹ ṣé o tẹ́ ń pè wá lọ́tún lọ́sì lórí iṣẹ́ tí bàbá Ṣàwọ́njọ́ fílẹ̀ tí wọ́n fi ń dá ẹ̀jẹ̀ dúró tẹ́ ń sọ pé ẹ ṣe ẹ bá a bẹ́ẹ̀ tẹ́ ń lù wá lọ́gọ ẹnu pé kọ̀ǹfàmù níṣẹ́ tí wọ́n fi ń dá ẹ̀jẹ̀ dúró. Ẹ̀yin tẹ́ ẹ ṣe fún aláboyún ẹ ṣé o tẹ́ ẹ ṣe fídíò tẹ́ fi ránṣẹ́ sí wa o. Ẹ̀yin tẹ́ ẹ lò fẹ́ni tọ́kadà gbá tẹ́sẹ̀ ẹ̀ gé tí ẹ̀jẹ̀ pọ̀ jù ẹ̀yin náà ṣe alùyìn lọ́gọ ẹnu àtàwọn èèyàn bẹ́ẹ̀ nínú ayé léyìí táwa fúnra wa náà ta confam. Ẹ máa wá gbọ́ o iṣẹ́ dájẹ̀ yìí bàbá ní bí wọ́n bá ṣàyàn ládàá tẹ́jẹ̀ ń ya púpọ̀ jù lára ẹ̀ bí èèyàn bá bímọ tẹ́jẹ̀ ń ya jù lára ẹ̀ bí èèyàn bá ní accident tẹ́jẹ̀ ń ya jù lára ẹ̀ wọ́n ní kì í ṣe pé èèyàn máa lo iṣẹ́ yìí kì í ṣe pé èèyàn máa fomi lo ẹbu yìí nínú ẹ̀jẹ̀ tó bá ya lára onítọ̀hún sílẹ̀ ẹlẹ̀ orí ẹ̀ lẹ́ máa bu díẹ̀ nú ẹbu yìí sí pẹ̀lú ògo Ọlọ́run àwa náà kọ̀ǹfàmù ẹ̀ àbá bẹ́ẹ̀ ni mo fi ń rọ gbogbo wa pátá pé ẹ jẹ́ á gbìyànjú ká ṣeṣẹ́ dájẹ̀ yìí sọ́wọ́ torí òní kọ́ torí ijó ọ̀dágìrì àbí bàbá rẹni tí àpọ̀jù ẹ̀jẹ̀ ń ya lára ẹ̀ yálà ládùúgbò nínú ilé tá à ń gbé àbí fáǹfààní ara wa gangan aburú ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa o. fáǹfààní ẹ̀yin tẹ̀sí ń pè mí pé kí ló ń jẹ́ dájẹ̀ nílẹ̀ Yorùbá dá àpọ̀jù ẹ̀jẹ̀ dúró ni wọ́n ń pè ní dájẹ̀ tẹ́jẹ̀ bá ti pọ̀jù tí bá ń ya lára tí wọ́n fi ń dá àpọ̀jù ẹ̀jẹ̀ dúró ni Yorùbá ń pè ní dájẹ̀. Bí àwọn kan náà tún béèrè lọ́wọ́ mi Mr. Adéyínká ṣáà lè lọ ra ilá tútù ká sá fúnra wa ilá yẹn ṣé dandan ni ká lọ ká lórí igi ṣọmọ inú ẹ̀ la fẹ́ lò ní gbogbo béèrè bẹ́ẹ̀ làwọn èèyàn ń bi wá pàápàá jùlọ nípa ọ̀rọ̀ atare tí ń bẹ nínú iṣẹ́ dájẹ̀ yìí wọ́n tún béèrè lọ́wọ́ mi ṣé wóró ẹyọ atare kan ni ṣódìdí atare kan ni ṣé páàdì atare kan ni àti ilá àti atare tá a fẹ́ fi ṣiṣẹ́ dájẹ̀ yìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ tún gbọ́ lẹ́nu bàbá dáadáa nígbà tí ìbéèrè yìí ti pọ̀ jù ló jẹ́ káwa náà tún gbéra lọ sí Ṣàwọ́njọ́ lọ bá bàbá pé ẹ dákun bó o láti ṣe kínní ṣé dandan ni kó jẹ́ ilá ẹyọ kan ṣo ṣé dandan ni kó jẹ́ atare ẹyọ kan ṣo bó o gan ló ṣe jẹ́ báwo la ṣe lè ṣe àṣé a tún lè lo ilá púpọ̀ ṣùgbọ́n kó jẹ́ odidi ẹyọ atare kan ọyẹ ìjà farabalẹ̀ ẹ tún gbọ́ lẹ́nu bàbá Ṣàwọ́njọ́ yóò ṣe wá láǹfààní yóò sì bára ẹni tá a bá lò fún mu láṣẹ ọba mi Èdùmàrè. àwọn èèyàn wá ń béèrè lọ́rùn pé ṣé ẹyọ wóró atare ni àbẹ́yọ ilá. ilá ẹ̀ bó pógún kò ṣe nǹkan. bí ilá yẹn pé ogún kò ṣe nǹkan atare odidi kan. Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril èyí máa tún yàtọ̀ First Lady Botanical Store l'Amẹ́ríkà egbòogi tó ń lárùn wọlé pẹ̀lú àìsàn gbogbo. First Lady Botanical Store Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril ló pé ẹni tó bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́ káyé ó má mú ni kí wọ́n má lo ni mọ́gbà káwa náà lálùyọ kóògùn má borí wa la fi gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ iléeṣẹ́ kan ṣo tó ṣe fọwọ́ ẹ̀ sọ̀yà l'Amẹ́ríkà nípa kábániṣètò ìbílẹ̀ àbítú àdúrà tí yóò mú ni bọ́ lọ́wọ́ ogun ayé Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril làwọn èèyàn lọ First Lady Botanical Store làwọn èèyàn yà sí ní New Jersey l'Amẹ́ríkà àwọn ẹjẹ́ bíi dóògùn ìbílẹ̀ àwọn baba wa fọ́nírúurú ohun tá a bá fẹ́ gbogbo ewé àtegbò tẹ́ bá nílò pátá First Lady Botanical Store lẹ́ ó ti rí oyin gidi ọṣẹ gidi àtàwọn ohun èlò míì àwọn ètò ti wà nílẹ̀ láti kojú àwọn ìsàn bíi àìlèṣedéédé ọlọ́mọkùnrin ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension ìtọ̀ ṣúgà tá a mọ̀ sí diabetics àìróorun sùn ìjúnú obìnrin tá a mọ̀ sí fibroid lọ́wọ́ ewé àtegbò lọ́dọ̀ Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril gbogbo àdáwátì ẹ̀yin nílò àwọn ohun èlò àdúrà bíi tùràrí yanduala bintu sudan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan ìyọnu gidi tí mo ní tẹ̀síwájú First Lady Botanical Store Àṣàkẹ́ Àmẹ́ ọmọ Jubril ni ẹ máa lọ ní New Jersey USA ẹ máa pè tàbí WhatsApp +18622706019 Àṣàkẹ́ Àmẹ́ Botanical Store for all spiritual needs. ok bí láṣẹ wà ṣọ̀nbọ̀ṣọ̀nbọ̀ lẹ́ẹ̀kọ̀kan gbígbẹ ẹ máa bó pé ogún kò ṣe nǹkan kan kò ṣe nǹkan kan ẹjọ kẹ ìdáná kọọbù kan tàbí lóògbóló kan. nígbà bá jó tán bàbá rẹ̀ ń tẹ́ pé wọ́n ṣálàdà tẹ́jẹ̀ ṣe wọ́rùwọ́rù ẹbù sínú ètò kan lẹ̀ yẹn. a máa dúró ni. bàbá ẹ̀ẹ́dẹ̀kẹ́dẹ̀ máa dúró ni. àdá yóò lè bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa. bí bàbá ṣe ṣàlàyé yìí ṣó ti wá yọkùnrin ṣó ti yóbìnrin ṣó ti yó nílé ṣó ti yálejò ẹ ṣeun ẹ já mọ́ pàdé ní comment section a ní dààmú agara ò ní dá wa o ó dìgbà.